Aha. Ah, ẹ kú ilé nílùú Amẹ́ríkà. Ẹ kú ilé nílùú Amẹ́ríkà o. Chicago la gbé ń kíyìn o. Ẹ̀yin ọmọ Yorùbá ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú àjìn, ẹ kú ìdájí ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń gbọ́ mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run sọ wá di ọjọ́ tèmi. Gbogbo last week New York ni ẹ ti ń gbúrò mi. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run sì mí dé ilé ọmọ mi ní ayọ̀ àti àlàáfíà àti ìyàwó mi. Ẹ jẹ́ n kọ́kọ́ súré correct kinní kan. Ẹ má bínú. A sẹ́ndì kinní kan sí orí TikTok. Àwọn èèyàn kan give comment ẹ give comment tó dáa ni, torí pé ó túmọ̀ sí pé ọmọ Yorùbá gidi ni. Àwọn kan ní ọmọ yẹn ń pariwo kò lè lọ gba báàgì lọ́wọ́ bàbá àti ìyá ẹ̀. Ẹ má bínú. Àwa mẹ́ta náà ni a wà nílé. Òun náà ló gbé báàgì yẹn débẹ̀ yẹn. Mo kàn fẹ́ kó fi fídíò yẹn receive wa wọlé. Pàtó lè jẹ́ mẹ́ta ni wá. Ìyá rẹ̀ ni mo dẹ̀ kọ́kọ́ mọ̀ kí n tó mọ̀ òun. So ó bẹ́tà kó jẹ́ pé èmi àti ìyá rẹ̀ ló máa fi fídíò yẹn gbé wọlé. So kì í sọ ọmọ alárìífín. Mo tọ́ ọmọ mi, àwọn ọmọ alálùbáríkà lọ́dún máa tọ́lọ́ ń lẹ̀ fún mi. Mi ò ní ọmọ tó ní àfojúdi rárá. Mi ò ní. Mo ti sọ story bí Ọlọ́run ṣe lo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fún ọmọ mi nígbà tó ń ṣe master ẹ̀ lọ́wọ́ ní Amẹ́ríkà. Ẹ dẹ̀ rí pé ìtẹríba ló ṣe okùnfà gbogbo nǹkan tá à ń sọ yẹn. So therefore, ẹ̀yin tí ẹ bá feel offended, ẹ má bínú bó ṣe rí nìyẹn. Mo wá kí gbogbo àwọn èèyàn nílé lóko lẹ́yìn odi. Ẹ jẹ́ kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn ẹni bí ẹni, èèyàn bí èèyàn tí wọ́n gbà mí tọwọ́ tẹsẹ̀ ní ìlú New York. Ẹ̀rù Ọlọ́run bà mí o. Àwọn ọmọ ìyá mi lọ́lọ́run ṣe wọ́n. Àwọn bíi 5 ni. Ṣùgbọ́n àwọn 5 ọ̀hún wọ́n tó 20 èèyàn. Wọ́n fi gbogbo nǹkan tí mo máa jẹ sú mi. Gbogbo nǹkan tí èèyàn máa jẹ láyé ó débi pé tí n bá wá sí fíríjì, nígbà tí gbogbo ẹ̀ bá ti rí gbogbo ẹ̀mí nímọ̀ nǹkan tí mo lè jẹ nínú ọbẹ̀ mọ́. Mo wá dúpẹ́ lọ́wọ́ yín gidigidi torí pé fámílì mi ò ṣiṣẹ́ sí yín lọ́wọ́. So mo tún dúpẹ́ lọ́wọ́ àbúrò ọ̀rẹ́ mi ní kí n má dárúkọ òun. Mo tiẹ̀ lè dárúkọ Olúfẹ́mi. Mo lè dárúkọ Àìná, ẹ lè mọ̀ tí ìdárúkọ tán bẹ́ẹ̀ yẹn ẹ lè mọ̀. Òun ni ẹni tí mo mọ̀ lọ sí ọ̀dọ̀ ẹ̀ ní New York City. Ó dẹ̀ dúró tì mí gan-an. Wọ́n pe àwọn èèyàn. Ọmọ ìyá mi kan tiẹ̀ tó wà nínú àwọn tí wọ́n pè tó jẹ́ mọ́gàjì ní Ìbàdàn tiwantiwa. Ó dúró tì mí bíi àti àwọn ọ̀rẹ́ wọn. Mr. Coker àti ẹnìkẹrin wọn wọ́n dúró tì mí gan. Wọ́n dúró tì mí. Kì í ṣe pé wọ́n dúró tì mí bẹ́ẹ̀ yẹn nìkan, wọ́n tún tẹ̀lé mi débi báyìí ni. Wọ́n tún tẹ̀lé mi débi báyìí ni. So wọ́n dẹ̀ tó ń gáìdì mi náà lọ títí di àsìkò tí a wà yìí. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ojú ò ní tì yín o. Pẹ̀lú ògo Ọlọ́run ní owó tí wà tíjẹ àti mú yín. Ọlọ́run ní jẹ́ kó nira o. Ẹ̀yin náà ẹ dàgbà, ẹ dògbò, ẹ fọwọ́ pawó, ẹ fèrè gìjòbè. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ jẹun ọmọ. Gbogbo àti oúnjẹ ọmọ tí yín náà bá wá jẹ náà, wọn ní fi ṣàwátì. Ẹ ní di ìrònú sàárè. Pẹ̀lú ògo Ọlọ́run wọn ní gbòkú yín wá bá wá lé. Wọ́n tẹ́ mi sí gan gidi seriously ni o. Bó lè jẹ́ pé ìbẹ̀yẹn náà ni mo tún padà gbà lọ nígbà tí mo bá ń lọ sí Nàìjíríà ní ìparí June. Ìdí tí ìrìn àjò mi ò fi dúró de June ni pé mo fẹ́ ṣe birthday mi ní on the 14th of June. So ọmọ mi dẹ̀ insist pé dandan ọ̀dọ̀ òun ni mo ti gbọ́dọ̀ wá ṣe. Òun ló jẹ́ ká fix
ìrìn àjò mi gan náà sí àsìkò yẹn. Mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run jẹ́ kí n bá wọn náà ní ayọ̀ àti àlàáfíà. Ẹ̀yin ọmọ ìyá mi ti ìlú Chicago, mo ti wà ní ìlú Chicago báyìí, mo dẹ̀ kí yín kú ilé. Ẹni tí ó bá ti kí ni kú ilé, òun náà pàdánù ẹ̀ káàbọ̀ nìyẹn. Mo kí yín gan, mo dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin tẹ́ ti pè mí lẹ́nu ìgbà tí mo dé, ẹ̀rù Ọlọ́run bà mí. Ó dàbí ẹni pé wọ́n ti ẹ̀ ń follow movement mi ni, kò yé mi. Ẹ̀yin ti Chicago, mo dúpẹ́ lọ́wọ́ yín o, ojú ò ní tì yín. Gbogbo dáadáa yín Ọlọ́run á jẹ́ kó sojú yín. Mo dúpẹ́ o, mo ti dé, mo sì máa wà níbí for some times. Ọ̀pọ̀lọpọ̀ àwọn state bíi mélòó kan náà tí wọ́n ní àwọn fẹ́ ṣe ìkónilẹ́nujọ fún mi, wọ́n fẹ́ host mi. Gbogbo àwọn state yẹn láti ọ̀dọ̀ ọmọ mi bíbá yìí náà láti máa plan bí mo ṣe máa lọ tí màá ti tún máa padà síbí kó tó di pé a tún máa lọ sí the next one. Kì í ṣe money is not everything. Ìfẹ́ mi lẹ ní tí ẹni ẹ fẹ́ host mi. Tẹ́ bá fẹ́ fún mi lówó, ẹ lè send ẹ̀ sí mi láti bí iná. Ẹ lè send ẹ̀ sí mi. Bí mi ò bá tiẹ̀ ní àkáǹtì mo lè gbà sí bíbá ẹ lè ní kí n send àkáǹtì wọn mi. Ṣùgbọ́n ó wù yín kí n jókòó, kẹ́yìn náà jókòó kájọ celebrate ara wa. Bẹ́ẹ̀ bá celebrate mi, èmi náà celebrate yín, àjọ celebrate ara wa ni. Torí inú wa jọdún síra wa. Nígbà tí àkókò jáde nínú ilé kan, a jáde nínú ìlú kan, a jáde state kan. So tí irú ìfẹ́ yẹn wá tó bó ṣe tó yẹn, tí ẹ̀yin náà bá wò ẹ lọ wo orí YouTube mi, Amẹ́ríkà ni mo ti ní gbogbo diaspora o. Amẹ́ríkà ni mo ti ní àwọn follower jù. Láwọn kì í wá ṣe àwọn follower, just follower. Àwọn èèyàn tí Ọlọ́run ń lò tí wọ́n ń ràn mí lọ́wọ́. Tẹ́ bá rí pé mò ń jáde bí ó ṣe yẹ kéèyàn jáde, tí ẹ rí pé Ọlọ́run jẹ́ kí n gbogbo yà kalẹ̀ lẹ́yìn little tí ọmọ mi àti ìyàwó mi ń ṣe fún mi, àwọn èèyàn kan dúró tì mí ta tí wọ́n ti ẹ̀ fẹ́ kí n lo ẹ̀yìn rárá. Mo sì fàsìkò yẹn náà tó dúpẹ́ lọ́wọ́ ìyàwó mi tí Ọlọ́run lò fún mi lórí àwọn ọmọ mi. Ẹ rí pé mo ti máa ń sọ tipẹ́, Ọlọ́run lò fún mi ni o. Ọlọ́run ló tilẹ̀ jẹ́ pé ìjàlájà kó tó wá mi mọ̀ kọ̀dágbére fún mi tó fi kúrò mi mọ̀ gbọ́ gba físà. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ìgbà náà àṣẹ ìbínú tí mò ń bíyàn, àṣẹ ìbínú ìdùnnú ọjọ́ ọ̀la mi náà ni. So gbogbo ọmọ ẹyọ kan tó kù, òun náà parí next year. So mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ tó ní gbogbo ọ̀nà àti ọmọ mi kan, gbogbo ọ̀nà ni ọmọ mi àti ìyá rẹ̀ gbàdúró ti gbogbo àwọn àbúrò wọn yòókù àtọmọ ẹ̀ tí Ọlọ́run dẹ̀ bá mi ṣe. Ẹyọ kan náà ló kù lẹ́nu ẹ̀ báyìí. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà, gbogbo ohun tí ẹ̀ ń ṣe yẹn náà ó reflect lára gbogbo àwọn ọmọ tó ń jáde yunifásitì yẹn náà. So Ọlọ́run Olódùmarè kò ní bà ilé àtọ̀nà yẹn jẹ́. Wọ́n ní gbé òkú yín sínú mọ́tò wá bá wa nílé pẹ̀lú òkú Ọlọ́run. Wọ́n ní fi ẹrù yín ránṣẹ́ sí wa. Ẹ ṣé gan, mo dúpẹ́. Àwọn bí mo ṣe máa rin ìrìn àjò mi, a máa rí náà. Bóyá lórí TikTok ni o, lórí gbogbo àwọn ẹ̀sà máa rí lórí gbogbo àwọn ayélujára sá. Ẹ máa rí bí mo ṣe máa rin àwọn ìrìn yẹn. So mo dúpẹ́ gidigidi lọ́wọ́ gbogbo yín. Ṣé rí ní alẹ́ yìí nǹkan kan ṣe pàtàkì tí mo fẹ́ sọ fún wa. Ẹ̀rù dẹ̀ ń bà mí. Ẹ̀rù àwa ọmọ Yorùbá ń bà mí o. Ẹ̀rù àwa ọmọ Yorùbá ń bà mí o, pàápàá jùlọ lórí òmìnira ilẹ̀ Yorùbá tí à ń wá. Ẹ má mà jẹ́ ká ṣe àṣejù. Ọlọ́run ní í ṣe wá ní aláṣejù. Nǹkan kan wà tó ń bà mí lẹ́rù. Ẹ̀rí bí mo ṣe ń pariwo jọ́sí náà nígbà tá à ń búra wa pé èébú yẹn kò lè ràn wá lọ́wọ́, kò ràn wá. Ẹ̀rí ibi tí èébú yẹn padà já sí. Gbogbo àwọn tá a gbé lọ́wọ́ náà tá a pè ní àwọn olórí wa ń gbà yẹn, Sunday Igboho, bàbá Professor, gbogbo wọn náà lè padà bú. Tó bá jẹ́ pé gbogbo wa ti work against èébú yẹn ni, gbogbo èébú tẹ́ wá padà bú àwọn aṣíwájú yẹn kò ní wáyé mọ́, torí ẹ ti stop èébú. So èyí tó wá ń bà mí lẹ́rù ni wípé
ẹni tí yóò di olórí orílẹ̀-èdè ti di olórí orílẹ̀-èdè bó tilẹ̀ jẹ́ pé inú ọ̀pọ̀lọpọ̀ nínú àwa tá a gbé Yorùbá nation lọ́wọ́ inú ọ̀pọ̀lọpọ̀ nínú wa ọdún sí bọ̀ nínú gbogbo àwọn tá a ti jọ ń jìjàgbara pé kásá gba òmìnira lẹ̀ Yorùbá àwọn kan náà wà tí inú wọn dùn sí tí wọ́n sọ̀pọ́tì kí ẹni yẹn dé orí oyè mo dẹ̀ sọ fún wa náà last time pé tá a bá wò ó dáadáa ẹni tí wọ́n bá ń gbéyàwó bọ̀ àbá kì í gbé gànà wòran kì í máa gbé gànà garùn ṣe rí a fẹ́ kí ọ̀rọ̀ yẹn di ọ̀rọ̀ tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu fi ṣe nǹkan tí wọ́n sọ di tribal things mọ́ wa lọ́wọ́ èmi ò sọ pé ká má make request tó tọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà àwọn kan àtúnra àwọn kan náà bẹ́ẹ̀ rí inú kọ́mẹ́ǹtì ẹ̀yin náà lẹ́kọ́lẹ́ gbé wọn débẹ̀ àwa la gbé wọn débẹ̀ tá a bá gbé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu débẹ̀ ọ̀kan nínú àwọn méjèèjì yòókù tán jọ fà yẹn ọ̀kan nínú wọn ni ọ̀bá wà ń bẹ̀ tó bá jẹ́ pé ọ̀kan nínú wọn ló wà ń bẹ̀ IG Inspector General of Police tó jẹ́ ọmọ Yorùbá lónìí ó lè má débẹ̀ ẹni tó ń hẹ́ẹ̀dì custom tó jẹ́ ọmọ Yorùbá lónìí ó lè má débẹ̀ ẹni tó ń hẹ́ẹ̀dì báǹkì Nàìjíríà lápapọ̀ Central Bank tọ́jọ́ ọmọ Yorùbá ó lè má sí bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ ẹ wá sọ fún mi ẹ dákun ṣé ọwọ́ àwọn mẹ́ta tí mo dárúkọ yẹn àtàwọn bẹ́ẹ̀ lọ ṣé bí wọn bá tiẹ̀ tí ì ṣe fara àtà sí wọn ò ní ṣe fún àwọn mọ̀lẹ́bí wọn ni wọ́n á ṣe fún ẹbí ẹbí ìyá wọ́n á ṣe fún ẹbí bàbá wọ́n á ṣe fọ́mọ wọ́n á ṣe fọ́rẹ̀ wọ́n á ṣe fójúlùmọ̀ tí a bá bí a ṣe ń pọ̀ tó yẹn bẹ́ẹ̀ náà ni ó máa kan ẹnìkọ̀ọ̀kan wa tí ò bá tí ì kàn mí lénìí mo sì nígbàgbọ́ kó lè kàn mí lọ́la tí ò bá tí ì kàn wọ́n náà lónìí wọ́n náà nígbàgbọ́ kó yóò kàn ẹ́ lọ́la so àwọn tí wọ́n wá fi sórí ipò yìí ẹni tí ò bá ṣe dáadáa ni ẹ jẹ́ ká ṣépè fún àwọn ni ẹ jẹ́ á ṣépè fún ẹ má jẹ́ ká máa fi ọ̀rọ̀ burúkú ká máa sọ ọ̀rọ̀ burúkú sí ẹni tó gbé wọn sípò ètò ń bà mí lẹ́rù ni pé a ní ìdí àti ìjà àwọn ajìjàgbara gúrùpù wa póríṣiríṣi ṣe àmọ́ pé èmi náà tẹ́lẹ̀ Yorùbá Nation ni mo wà kí n tó wá sí Yorùbá World Congress ìgbà yẹn mo rí pé ìmọ̀ èmi àti Yorùbá World Congress ó ṣọ̀kan torí pé àwa ń sọ wípé bá a bá tiẹ̀ rí bàbá rí tí wọ́n bá lè bá wa regionalize Nàìjíríà tán bá ti regionalize Nàìjíríà lásán àti rí more than 85% nǹkan tá à ń agitate fún àti rí more than 85% of nǹkan tá à ń agitate fún ẹ wá gbọ́ inú mi dùn gbogbo ń tẹ́ ẹ̀ gbọ́ rí lẹ ti bẹ̀rẹ̀ sí ní gbọ́ báyìí ẹ rí gbogbo àwọn former head of state àti former president including Ọbásanjọ́ gangan tí gbogbo wọn ti ń sọ̀rọ̀ ń pa pé gbogbo àwọn làwọn faramọ́ state police ẹ dákun ẹ̀yin èèyàn mi tó bá jẹ́ pé ọ̀rọ̀ báwọn Fúlàní ṣe ń pa wá lọ́mọ pa wá láyà pa nǹkan tó bá jẹ́ pé ńlá ń jà fún tí kì í bá ṣe pé tráfíkì là ń wá sórí respective kíní wa nígbà tí gbogbo Nàìjíríà ti fara mọ́ state police báyìí sí tí ẹ̀dẹ̀gbọ́ tí former president wa Jonathan tó tún sọ wípé wọ́n láti yọ̀ǹda sophisticated weapon fún wọn pé kì í ṣe pé àwọn tó fẹ́ àwọn tí wọ́n ń dà wá láàmú nínú igbó yẹn kì í ṣe káwọn gbé sophisticated kìíní lọ́wọ́ ká wá gbé ìbọn kéékèèké kan láwọn lọ́wọ́ wọ́n ní ìbọn tó lè compete pẹ̀lú nǹkan kó dání àti tó tún lágbára jùlọ ní kí wọ́n kó fún àwọn state police yẹn ṣe é dè rántí pé state police tá à ń sọ yìí state yẹn náà ni wọ́n ti gbà ẹ́ wọn ò ní lọ Ògùn lọ gba ọlọ́pàá wá sí Ọ̀yọ́ Ọ̀yọ́ ò ní lọ sí Èkìtì lọ gba ọlọ́pàá wá wọn ó kó wọn jọ ní Èkìtì ni àwọn ni wọ́n mọ geographical background wọn ní gbogbo state yẹn
ó máa ti yàtọ̀ sí pé agbọ́lọ́pàá wá láti Màdúgùrí àwa ni kó máa tírèsì àwọn èèyàn kan tó wọ inú igbó tí wọ́n gbé èèyàn wọnú igbó tí kì í ṣe ọmọ Yorùbá tí kì í ṣe àwọn tójú wọn sálẹ̀ síbẹ̀ àti ó yẹ kó ti yé wa wípé ń sìn tí Ọlọ́run bá ti bá wa ṣe tí wọ́n bá ti introduce nǹkan tán fẹ́ introduce tán tó bá ti délẹ̀ èsì ló yẹ ká mọ̀ wípé gbogbo à ń jí ní gbé à ń lọ disturb ẹni níbi tá a ti ń dáko yẹn ìyà ò ní sí mọ́ because a máa ní more than enough police láti fèsì wọn pẹ̀lú sophisticated weapon tí wọ́n á fi fèsì wọn táwọn náà bá ti rí ẹ rí i pé tẹ bá rí i pé tán bá lọ ibì kan wọ́n máa ń lọ bíi in numbers ni àwọn bíi 50 lè dàdé ìlú kan tí wọ́n fẹ́ lọ jẹ̀lú yẹn rán wọ́n dẹ̀ pa gbogbo wọn wọ́n dẹ̀ kó gbogbo àwọn nǹkan àlùmọ́ọ́nì wọn wọ́n sàná sí ilé wọn wọ́n ti gba abẹ́yẹ nìyẹn wọ́n ti tẹ̀lú síbẹ̀ yẹn fúnra ara wọn nìyẹn wọ́n ti lé àwọn ọ̀dọ́ àti ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọ̀pọ̀lọpọ̀ nú àwọn stéètì tí wọ́n gbà ní ìjọba àpapọ̀ ti gbà padà lọ́wọ́ wọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà wọ́n tó ń sọsẹ́ ṣùgbọ́n wọn ò lè ṣe ọsẹ́ bíi tìgbà nìmọ́ ìgbà yẹn bọ́ọ̀bù ni wọ́n mú lọ sáàrin ọjà wọn ò jẹ́ wọn ráyè ṣe yẹn mọ́ ẹ̀kọ̀ọ̀kan ibi tí wọ́n bá ti ń ní opportunity ni wọ́n ti ń strike bẹ̀ yẹn náà ó sì dópin pẹ̀lú ògo Ọlọ́run because tá a bá ti ní state police sìn mo fi Ọlọ́run lédùmarè búra crime yẹn á reduce to a minimal level tá a lè máa manage fúnra wa kò sí bí ó ṣe ní sí crime nílùú kan ṣùgbọ́n ó lójú bí ó ṣe yẹ kí crime ó mọ ni torí wọn bí alẹ́ kan náà àní ẹ̀mí kan náà ọ̀kan tá a ní ó le jura wọn lọ ọmọ Yorùbá yìí ṣẹ̀wọ̀n Yorùbá ò láìkì ẹ̀wọ̀n dáadáa Yorùbá yìí dẹ́ pààyàn kí Yorùbá mú Yorùbá ẹgbẹ́ kọ́ dá adúlágbálẹ̀ kó fi ọ̀bẹ sí lọ́rùn tipátipá mo fi ń pẹ́ díẹ̀ tipátipá tí ò bá séèyàn má ni mo lè dá ẹdí ẹ pa tí ò bá séèyàn tó lè bá mi pa ni mo lè dá ẹdí ẹ pa bí ìran ọmọ Yorùbá ṣe rí nìyẹn ẹ̀jẹ̀ tí wọ́n fi bí àwa ni kì í ṣe kankan ẹ̀jẹ̀ tán fi bí wa yẹn ni ẹ̀jẹ̀ kóra ẹni níjànú tí wọ́n fi bí wa yẹn ni so ẹ wá sọ fún mi ẹ dákun torí Ọlọ́run tá a bá ti kọ́kọ́ ní ìyẹn náà ẹ sọ fún mi tá a bá ti kọ́kọ́ ní state police náà protest àkọ́kọ́ ti dé so gbogbo n tó ń kó ọkàn wa sókè lórí bí wọ́n ṣe ń pa wá n tí mò ń sọ yìí kì í ṣe pé mò ń sọ ní sọ wípé àfẹ́ Yorùbá nation tàbí àfẹ́ regionalization n tí mò ń sọ kọ́ yẹn o but tí wọ́n bá ti kọ́kọ́ fún wa lọ́lọ́pàá ẹ ti mọ̀ pé ọkàn ọkọ̀ọ̀kọ̀ balẹ̀ náà gbogbo igbó tí wọ́n ti máa sọ sẹ́yìn làwọn ọlọ́pàá máa kọ́ bẹ̀ so bó ṣe wá ibi tí ó ti wá já bóyá ibi tí ò wá sígbó ni wọ́n ti wá máa padà wá jáde wá sí ni o yóò ṣojú gbogbo wa so gbogbo àwọn ayígbó wa yẹn àwọn kan wà tí wọ́n máa ń pè ní ayígbó àwọn forest guard wọ́n kó bọ̀ láwọn náà lọ́wọ́ so nígbà táwọn yẹn bá ti pọ̀ nínú igbó ọ̀tá ò ní lè ráyè àti farapamọ́ sí irú inú igbó yẹn then gbogbo ọlọ́pàá tó o bá rí ọmọ ìyá ẹ̀ ni bó o lè sọ òyìnbó ọ sọ Yorùbá sí ó lè fi Yorùbá sọ n tó fẹ́ yóò lè fi Yorùbá dá ẹ lóhùn nǹkan tóun náà ń sọ yóò lè yé ẹ dáadáa so èrí pé ìṣẹ́gun àkọ́kọ́ nìyẹn tí gbogbo àwọn tí wọ́n ṣe olórí lórílẹ̀‐èdè tí wọn ò fún wa ní state police tí gbogbo wọn bá wà lè máa faramọ́ sìn ẹ mọ̀ pé Ọlọ́run ti ń gbàkóso nìyẹn ṣé tọ́lọ́run bá wá ń gbàkóso ṣé ìjà ló yẹ kó dé láàrin tàwa a tó ti fẹ́ mọ̀ ta síra wa àwọn bàbá Akíntóyè àti Chief Sunday Igboho wọ́n fẹ́ Yorùbá nation in totality ẹ dákun tá a bá rí Yorùbá nation gbà without any interference ma ta ni kò dùn mọ́ nínú ta ni ò dùn mọ́ nínú àwọn Yorùbá World Congress tí èmi belong sí yẹn àwọn fẹ́ pé ókè o regionalize wa ká padà sí bá a ṣe ń ṣe ìjọba bọ̀ tẹ́lẹ̀ nígbà tí ẹnìkan kì í lè disturb ẹnìkejì èdè kan kì í disturb èdè kejì ẹ̀yà kan kì í disturb ẹ̀yà kejì pé ká padà sórí ìyẹn àwọn ẹlòmíì náà tó wà tó jẹ́ pé nǹkan míì náà làwọn náà tó suggest lórí pé kásá ní autonomy kásá ní òmìnira yìí náà ni ẹ dákun tí gbogbo wa bá wá tó wá jẹ́ wípé lórí òmìnira yìí náà ni gbogbo wa yẹn ń sọ̀rọ̀ bá
so yẹ ká wà ó jẹ́ ọ̀tá ara wa ṣé kò yẹ ká rí wípé ok ìpele 4 tàbí ìpele 3 là ń wá sí ìkan ṣàjẹnu mẹ́tẹ̀ẹ̀ta nídìí àti pé èèyàn padà pé kókó ní Yorùbá Nation nídìí àti pé èèyàn padà pé kókó ní Yorùbá World Congress àti àwọn gúrùpù míì náà tó tún wà nídìí àti pé èèyàn kò bẹ̀ ẹ jẹ́ ká máa support ara wa ká mọ̀ pé kí Yorùbá World Congress gbà pé àwọn Yorùbá Nation family ọmọ ìyá òun ni wọ́n kí Yorùbá Nation gbà pé Yorùbá World Congress àtàwọn yòókù náà àtàwọn gúrùpù yòókù náà mi ìfẹ́ máa dárúkọ gúrùpù lọ rẹpẹtẹ torí tí màá ti dárúkọ ọ̀pọ̀ tí màá tún dárúkọ àwọn kan yóò tún dìjà so mo fi orúkọ àwọn méjì yẹn mo fi dárúkọ gbogbo ẹ̀yin gúrùpù yòókù so tí gbogbo wa bá wá tàbá wá ṣe mọ̀ pé ẹ wo ọdún kan ní Èkó ṣe mọ̀ wípé àwọn ọmọ bàbá bíi 3 bàbá kan náà ni wọ́n lọ contest nínú different political party àwọn party tó sì ní wéètì jù náà ni náà lọ contest àbí méjì ní àwọn 3 kíní kan di sumo something like that so now nígbà tán lọ contest wọ́n ti mọ̀ pé ok bí wọ́n bá wọlé èmi ó wọlé ṣe mọ̀ pé olóṣèlú máa ń campaign against ara wọn ni èkíní campaign against ẹgbẹ́ èkejì náà campaign against ẹgbẹ́ kankan at the end of everything ẹnìkan ní wọ́n wọlé o so glory yẹn títa ni ti family ti the entire family orúkọ wọn ò lè parẹ́ mọ́ nínú ìwé ìtàn so kí ló táwa náà fẹsẹ̀ yìn délé wípé ok àwọn kan ń wá Yorùbá Nation in totality ok àwa kan ń wá regionalization àwọn míì náà tó wá àwọn nǹkan míì tó jọ mọ́ tàbí kọjá pé àwọn míì náà fọ́ọ̀lù sí ọ̀dọ̀ àwọn méjèèjì tó wà forefront yẹn so sọ́ọ̀tà wa là wá ni so téèyàn bá tó wá ń bú ọ̀kan nínú tá a bá tó wá ń búra wá ń sìn ṣé ẹ ti mọ̀ pé tó ń bú yàn yẹn ṣé ẹ ti mọ̀ wípé àwọn tó ń wá tráfíìkì lórí owó lórí kíní wọn nìyẹn ṣé ẹ ti mọ̀ pé àwọn yẹn ò ní ìfẹ́ Yorùbá kankan Ọlọ́run ti bá wa ṣe àwọn ìjọba orílẹ̀-èdè ilé ní ọmọ ìyá wa ni èní nìyẹn àwọn náà tó ti wá rí wípé gbogbo wa la jáde tá a kọ̀ndẹ́mù àwọn tí wọ́n láwọn fẹ́ lọ kílèmù so ẹ rò pé kò í sì kan sọ pé àwọn disband Yorùbá Nation àwọn disband anything àwọn other group wọn ò lè sọ torí wọ́n mọ̀ wípé àwa tá a jẹ́ majority tá a wà ní Yorùbá Nation tá a wà ní Yorùbá World Congress pé a kì í so oníjàgídíjàgan a kì í pààyàn ìgbà míì tó máa ń di pé ó máa ń le díẹ̀ ni pé gbàtàbálà fẹ́ ṣe rally tíjọba tí commissioner of police ní òun ọgbà tá a dẹ̀ rí wípé àìgbà rẹ̀ yẹn a ní ẹ̀tọ́ láti ṣe ló máa ń fa ọ̀kọ̀ọ̀kan gbà míì tó máa ń dàbí ẹni pọ́lọ́pàá ń lọ lo tear gas láti tú wọn ká ẹ̀ẹ́dẹ̀ lè rádàá lọ́wọ́ ọmọ Yorùbá Nation àwọn tẹ́ ẹ bá rádàá lọ́wọ́ wọn ṣe mọ̀ pé tí ẹgbẹ́ ò lè pọ̀ tó báyìí ká mọ̀ rí àwọn agbẹ̀yìn bẹ́ẹ̀ bọ́jẹ́ kan tí ó wọnú wọn ṣe mọ̀ téèyàn bá ń ṣe táwọn olóṣèlú gan bá ń ṣe rálì àwọn olè mọ́ mi ì fẹ́ dárúkọ àwọn èèyàn kan sí fìlà lórí bàbá wa tó kú bàbá wa Bọ́láàgì nífẹ̀ẹ́ wọn ò dẹ̀ ló ń tọ̀ mo tún fẹ́ sọ gọ́fúnà kan níbi ọ̀pọ̀ èrò báyìí wọ́n ti já aago mọ́ lọ́wọ́ gọ́fúnà méjì wọ́n ti já aago mọ́ lọ́wọ́ ní ilẹ̀ Yorùbá torí àwọn yẹn nǹkan táwọn wá ṣe nìyẹn ọ̀pọ̀ èrò ni wọ́n dẹ̀ fẹ́ lò láti lè rí nǹkan yẹn já tí wọn ò fi ní fura páwọn ni so àwọn èèyàn kan wà tí wọ́n wà lọ́ndà wa tí wọn kì í sara wa rárá èrò ọkàn tí wọ́n ọ̀tọ̀ so àwa dẹ̀ wá fẹ́ àláò kí èrò ọkàn tí wọ́n yẹn kó bá ṣe ọwọ́ tiwa jẹ́ Ọlọ́run ní bá ṣe ọjọ́ Ọlọ́run ní balẹ̀ àtọ̀nà wa jẹ́ pẹ̀lú ògo Ọlọ́run iṣẹ́ ọwọ́ wa ò ní dàrú iṣẹ́ ọlọ́wọ́ wa ò ní bàjẹ́ ẹ jẹ́ ká ṣọ́ra ọmọ ìyá kan náà ni gbogbo àwa tá à ń jà fún òmìnira ilẹ̀ Yorùbá kì í wá ṣàwá nígbà tá à mo ti máa ń sọ fún wa pé even àwọn tí ò bá wa dá sí gan tán sọpọ́tì wa a ní ráìtì àti bá wọn jà because àwọn náà ní ráìtì sí opinion wọn báwa ṣe ní ráìtì sí opinion wa so kólóṣèlú ọmọ pè mí ń ṣe pé ọyá kí n máa bọ̀ wá bá wọn kí n gbàgbé lórí ọ̀rọ̀ regionalization tẹ́mi ń wá kí n wá join àwọn so ṣeéṣe
nígbà tí ó ṣe pé yóò fún mi lówó oúnjẹ bí tí mo bá dé lẹ́yìn àwọn ẹ̀yin kọ̀ọ̀kan tẹ̀ ń ṣàánú mi àti àwọn ọmọ mi tó lọ́mọ bá jẹ́ káwọn ọmọ mi gbèsè fún mi I am contented. Gbogbo iṣẹ́ tí ìyàwó mi àtọmọ mi ń ṣe ní ìlú òyìnbó èmi ni wọ́n ná lé lórí. So ìyà kankan ò lè jẹ mí débi pé kẹ́nìkan wá pè mí sí nǹkan tí ò tọ́. Mi ní báyàn ṣe. Gbogbo yín lẹ ti wo àwọn fídíò kan tí mo ti ń búra pé ẹni tí mo ti ń búra ṣépè fún àwọn tí ó bá fún mi lówó nígbà òṣèlú olóṣèlú tó bá fún mi lówó tí ò bá jáde ẹ mọ iye èpè burúkú tí mo ṣẹ́ lé wọn lórí. Ẹ dẹ̀ mọ iye ìbúra tèmi gan búra lójú gbogbo èèyàn pé kò sí olóṣèlú tó fún mi lówó. Ṣé tó olóṣèlú bá wá fún mi lówó náà ṣé pẹ̀lú gbogbo tí mò ń sọ sí wọn yẹn ṣé wọn ò ní ti jáde pé ọ̀dà o àti rẹ́ni tó fún yín lówó o. Bó lè jẹ́ pé àwọn míì lè jáde wọn parọ́ gbogbo ìyá láti mọ ọ̀rọ̀ íńtánẹ́ẹ̀tì ń sìn kálukú sáfẹ́ jẹun sá kálukú sáwọ́ náà bí ó ṣe jẹun. Mo fi Ọlọ́run lédùmarè búra mi ò fìgbà kan mọ̀ wípé wọ́n máa sanwó fún mi lórí YouTube. Mo kàn bẹ̀rẹ̀ mo kàn wò pé gbogbo avenue tó bá wà fún mi láti bá ọmọ Yorùbá sọ̀rọ̀ ni mo fẹ́ máa lò. Mo wà lórí TikTok mo wà gbogbo ohun tí jẹ́ ayélujára ni mo ti ń ṣe. Kọ́ wá tó di pé Ọlọ́run ṣògo pé okay wọ́n wá monetize mi bó tiẹ̀ ti wulẹ̀ òkèrè tó náà asáàrí tọrọ kọ́bọ̀ tá a fi ń ra dátà tó sì tún ṣẹ́kù owó oúnjẹ pẹ̀lú gbogbo tí ẹ̀yin náà wá ń ṣe fún mi. Àfi tó dé èèyàn bá burú ló kù èèyàn máa ní nǹkan kan ló tì wọ́n láti lọ ṣe nǹkan tí ò tọ́. Ebi ni kò sí tẹ́bi ò lè fi hàn ṣe ebi ò dẹ̀ pa mí àwọn ọmọ mi ò jẹ̀bi ó pa mí ẹ̀yin náà ò jẹ̀bi ó pa mí. So kí ni wá pọ́n lé mi nígbà tí mo mọ̀ pé oríire tí ó lè dalẹ̀ ó ní pé kí a gba òmìnira nílẹ̀ Yorùbá oríire tó lè dalẹ̀ ni. Tẹ́yin náà bá wá wò dáadáa sẹ́yìn náà ti gbàgbé ni pé kó tó di pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kó tó di pé ó wà mí tó wà nígbà tó ń ṣe gọ́fúnà kó tó di pé ó ṣe gọ́fúnà lẹ́kọ̀ọ́ náà ṣe mọ̀ pé ara agitétọ̀ pé Yorùbá ní sẹ́gbọ́dọ̀ ló ní wọn. Ṣùgbọ́n Yorùbá sọ pé tọ́wọ́ ẹni ọ̀bá bẹ́ẹ̀ kú dà àyè béèrè ikú tọ́pa bàbá ẹni ní nǹkan tó ṣẹlẹ̀ tó ní wọ́n mọ̀ pé àwọn ò ní dé ipò yìí ẹni tí ó dẹ̀ change nǹkan tá a fẹ́ yìí síbi tá a fẹ́ ó ń láti wà nípò yẹn ó ní mo ṣe máa ń sọ fún wa pé ẹni mi ò jọ ẹni èèyàn mi ò jẹ èèyàn a ní fi wá alárò lásán kò possible ká fi wé alárò lásán. So mo rọ ẹ̀yin èèyàn mo bẹ̀ yín gan mo bẹ̀ gbogbo àwa tá à agitate fún pé à ń fẹ́ Yorùbá nation ni o à ń fẹ́ regionalization ni o àti bẹ́ẹ̀ lọ mo bẹ̀ gbogbo wa torí Ọlọ́run ẹ jẹ́ àríra wa bí ọmọ ìyá. Engineer Tajudeen tó jẹ́ olórí tiwa ní Yorùbá World Congress àti Chief Sunday Igboho àti bàbá wa Professor Akintoye kò sí nǹkan tó burú nínú káwọn mẹ́tẹ̀ẹ̀ta máa jọ ṣèpàdé tó rà mọ̀ pé à ń fẹsẹ̀ yín délé fún èkejì ní tọ́lọ́mùbá ní kọ́kọ́kọ́ bọ́ sínú méjèèjì ẹ mọ̀ pé tí ọ̀rọ̀ Yorùbá nation tó bá jẹ́ pé Yorùbá nation entirely yẹn la rí achieve ṣe oríire gbogbo wa náà ni tó bá wá jẹ́ pé àti ìrí yẹn achieve tá a bá kọ́kọ́ rí regionalization yẹn achieve ẹ rí i pé nǹkan kékeré bíi 15% ló kù tá a mọ̀ lé tá a fi rí nǹkan yẹn gbà pátápátá. So ẹ wo ìlú Amẹ́ríkà yìí ṣe bí state náà làwọn ibi tí mò ń lọ yẹn ó bà mí lẹ́rù nígbà tí wọ́n mú mi lọ síbi kan tí ó represent ibi local government táwọn àwọn ní Nàìjíríà yẹn tí wọ́n mú mi dé airport mẹ́ta ní New York airport mẹ́tẹ̀ẹ̀ta yẹn ti local government yẹn ni ẹ má bínú bí má pè local government làwọn máa ń pè ní Nàìjíríà ọmọ mi ìrántí tẹ́yìn máa ń pè mọ́ so ẹ ṣáà ti bá mi mọ̀ bẹ́ẹ̀ yẹn. So tí ẹyọ local government kan tí wọ́n ní airport mẹ́ta ó bà mí lẹ́rù ṣe rí pé autonomy ni wọ́n ní tó fi ń ṣe yẹn
so autonomy náà ní tí wọ́n fi ń ṣe yẹn so ẹ̀yin èèyàn mi ẹ dákun torí Ọlọ́run ojú òní tiwa àní fọwọ́ gbé ọmọ ṣe pẹ̀lú ògùn Ọlọ́run ẹ jẹ́ ká rántí pé gbogbo ohun tí ò tó náà ni ó padà wá ṣẹ́kù gbogbo ohun tí ò tó ni ó padà wá ṣẹ́kù èmi ò ní gbogbo dandan ní kí gbogbo wọn láàkì Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣùgbọ́n ẹ jẹ́ ká gbà pé ó ti débẹ̀ náà gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ṣe sọ ok mo sọ pé Ọlọ́run sọ nínú bóyá Ìsáyà náà pé gbogbo àwọn aláṣẹ yín ìmọ̀ sí mi ni wọ́n fi wà nípò ẹnikẹ́ni tó bá gbé ogun ti aláṣẹ wọn a ó pa wọ́n bí Bíbélì ṣe sọ yẹn nínú kọ́mẹ́ǹtì fídíò yẹn ẹnìkan tí ẹ̀ bá mi sọ orí ibi tó jẹ́ síbẹ̀ mo ti gbàgbé so tábà tí wàá mọ̀ pé gbogbo bá ṣe di ọ̀tẹ̀ ọ̀hún tó gbogbo báwọn Christian àwọn pásítọ̀ ńláńlá bá ṣe di ọ̀tẹ̀ ọ̀hún tó sójú òpadà tí wọ́n ní jẹ́rí Ọlọ́run jẹ́ àfáà lọ Ọlọ́run ju pásítọ̀ lọ Ọlọ́run ju yàrá yà anybody lọ so mo ro nǹkan tèmi tí ò bá ti dọ́gba pẹ̀lú tọ́lọ́ ìyẹn lè ro nǹkan kan kó rí bẹ́ẹ̀ ó dọ́gba pẹ̀lú tọ́lọ́ ni ẹ gbà bẹ́ẹ̀ pé ó dọ́gba pẹ̀lú àyànmọ́ pẹ̀lú kádàrá tọ́lọ́ ti kọ sílẹ̀ fún ẹni yẹn ni lẹ́sìn rí i pé wọ́n á pààyàn ẹlòmíì ó pààyàn yóò dẹ̀ rí ìdáríjì Ọlọ́run torí pé àsìkò tí ó tù bá sí Ọlọ́run sọ pé kò sígbà kankan tó léètì tí ẹ̀ bá ti lè gbà pé gbogbo àṣìṣe tóun ṣe yìí o òun gbà pé kò dáa o òun túbá níwájú wọn Ọlọ́run òun dẹ̀ jẹ́jẹ́ pé òun ní padà síbẹ̀ mọ́ tí ò dẹ̀ padà síbẹ̀ mọ́ tó dẹ̀ sin Ọlọ́run ìbáàjẹ́ gbàgbọ́ ni o ìbáàjẹ́ mọ̀dé ni o ìbáàjẹ́ lẹ́sẹ̀ àbáláyé ni o èmi ò kíkì against kankan o ìgbà tí bàbá tó bí mi gangan bàbá tó bí bàbá mi lẹ́sìn ìbílẹ̀ ni wọ́n kò pa bàbá mi nígbà tí bàbá mi wẹ̀ sí ẹ̀sìn Islam so bàbá mi náà ò lè pa mí nígbà tí bá tiẹ̀ decide pé mo fẹ́ yà síbò mí ẹ̀sìn bàbá mi ò lè pa mí dípò bàbá mi tiẹ̀ ti kú èmi ló kú bàbá fáwọn ọmọ mi so now ẹ jẹ́ ká rí yẹn bíi pé ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó wà nílẹ̀ Yorùbá yẹn ẹ má jẹ́ ká dìtẹ̀ mẹ́sìn kankan nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ìtọ́ bá wù mí mo lè ṣe ẹ rí mi pẹ̀lú àwọn ọmọ mi ní chọ́ọ̀chì ẹ rí mi màá tẹ̀lé àwọn ọmọ mi lọ sí chọ́ọ̀chì torí chọ́ọ̀chì yẹn chọ́ọ̀chì alálùbáríkà ni ó dẹ̀ ní reason tí ó tiẹ̀ ṣe wù mí láti bá àwọn ọmọ mi lọ torí last time tí mo wá síbí ilé ìkọ́ni àwọn ìyàwó mi ń gbé gbà yẹn ṣùgbọ́n ètò ìyàmí lẹ́nu ni pé tí ìyàwó mi bá ti lọ sí chọ́ọ̀chì oúnjẹ tí wọ́n ń gbé fún wọn láti chọ́ọ̀chì bọ̀ wálé in fact ó tó èmi rẹ̀ jẹ láàrin ọ̀sẹ̀ kan yẹn tó bá lè tán lọ next one wọ́n tó fún wa ní ọ̀dọ̀ tiwa wọ́n yé ṣe bẹ́ẹ̀ pásítọ̀ ó ní káwọn ọmọ tọrọ owó lọ́dọ̀ Ọlọ́run pásítọ̀ ọmọ tọrọ owó lọ́wọ́ tiwa ni pásítọ̀ tó ló ń súnmọ́ Ọlọ́run instead kí wọ́n bọ́lọ̀ ń sọ̀rọ̀ direct bóyá lọ́wọ́ mọ̀ drop ẹ̀ bọ́ndù sínú kọ̀rọ̀ yàrá rẹ tàbí inú búùtù mọ́tò rẹ ni ò ní bọ́lọ̀ ń sọ̀rọ̀ ìwọ ẹ ní káwọn máa bọ́lọ̀ ń sọ̀rọ̀ káwọn máa bẹ lọ́hùn ẹ máa gbàdúrà fún wa ní chọ́ọ̀chì ẹ̀yin máa gbàdúrà fún wa ẹ máa gba owó lọ́wọ́ tiwa ẹ máa gbàdúrà ẹ ní káwọn máa gbàdúrà fọlọ́hùn ṣé Ọlọ́run ọjà owó lẹ̀rọ látòkè àwọn ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ ọjọ́ Monday wọ́n lọ chọ́ọ̀chì ní Nàìjíríà ọjọ́ Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sunday ẹ dákun ṣé kò tí yẹ ká kóra wa yọ nínú àdánwò ayé tí àwọn èèyàn kan kó wa sí èmi ò kíkè against Christianity ò ní sọ pé Christianity ò dáa torí bó ti wulẹ̀ kó rí gbogbo àwọn ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà ni àwọn tó dáa pọ̀ nínú wọn a dẹ̀ lè rí àwọn tó dáa kámọ́rì tí ò dáa torí níjọ́ tí wọn náà ń bọ̀ wáyé àti wọ àti ibi lẹ́jọ́ wá àwọn òbí rẹ̀ ó mú wọ sínú ilé wọ́n lọ rí ibi mọ́nú igbó kan wọ́n lọ sọ́nù bí kan bó ṣe wọ́n pé wọ́n máa ń bọ̀ rẹ̀ ní ìlú òyìnbó ni gbé wálé àwọn bóyá nọ́ọ̀sì ni wọ́n lọ bọ̀ rẹ̀ tàbí kan so
ní tí mo wọ́n ń tọ́ àdá sọ ni wípé ẹ ṣe jẹ́ kí ìmọ̀ wa ṣọ̀kan nílẹ̀ Yorùbá. Ìmọ̀ gbogbo wa ò lè ṣọ̀kan tán, ṣùgbọ́n tá a bá ti rí 70 to 80% tí màá wá ṣọ̀kan, majority yẹn náà la máa fi achieve lọ. Wọ́n ní àwọn bàbá ní kinní kan ò tó nǹkan, ìwọ̀n náà tó lè ka, ìwọ̀n náà tó ní ìta. So a nílò láti fọwọ́sowọ́pọ̀ àwọn ẹgbẹ́ ìjàgbara. A nílò láti sowọ́pọ̀. Thank God pé ìjọba ti mọ ìyàtọ̀ láàrin àwa àti àwọn ìyá tí wọ́n ń claim, àwọn ìyá claimant. Ìjọba ti mọ ìyàtọ̀ láàrin wa. Wọ́n dẹ̀ rí pé gbogbo àwa tó yẹ ká jáde ká condemn tí wọ́n ṣe la jáde, tó túmọ̀ sí pé àwa ò ń ṣe part of them. So báwo bá wá ṣe part of them, so tó wá yẹ ká wàá pín ní kélekèle ni. Ẹ mọ̀ jẹ́ àpín kélekèle, ẹ jẹ́ ká mọ̀ pé gbogbo nǹkan tí gbogbo àwọn ẹni tó ń wá àti ní òmìnira ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ gbà pé gbogbo nǹkan tí wọ́n ń wá yẹn nǹkan tó wúlò fún gbogbo wa ni. Ẹ jẹ́ ká gbà pé gbogbo wa náà lájọ wà. So bí wọ́n bá wá ń wá lọ sọ́tọ̀, tẹ́nìkan ń wá lọ sáàrin, tẹ́nìkan ń wá lọ sósì, ẹ dákun torí Ọlọ́run kí ló burú níbẹ̀? Ṣebí aṣáàtúmọ̀ pé inú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a dé ìkan ó gbẹ́ja, tí kan bá gbẹ́ja, ẹja yẹn ó padà jọ wúlò fún gbogbo wa ni. Ẹ̀wùdé kí ló wá dé tí àwọn kan ò fẹ́, táwọn kan ń dìtẹ̀ mọ́ àwọn kejì nígbà tó jẹ́ pé the same goal lájọ ní. Ó lè jẹ́ pé ẹnìkan bù kàn jà, ẹnìkan bù súnmọ́ díẹ̀. So kí ló yẹ kó dìjà? The same thing lájọ ń work towards. So mo bẹ̀ Engineer Tajudeen Yorùbá World Congress, mo bẹ̀ bàbá mi, bàbá alálùbáríkà professor, mo bẹ̀ yín, mo dẹ̀ bẹ̀ bó tẹ̀ jẹ́ pé wọ́n ti fún Chief Sunday Igboho náà ní honorary doctor, mo bẹ̀ Dr. Sunday Igboho àti bàbá Akíntóyè àti bàbá tèmi níbí Engineer Tajudeen, ẹ dákun torí Ọlọ́run, ẹ jẹ́ káwa mẹ́tẹ̀ẹ̀ta wà ìfọwọ́sowọ́pọ̀, káwa jọ lọ pàdé wájú lọ́hùn. Ẹni tọ́lọ́run bá wá ní kó já mọ́ nígbà tá a bá ti fọ̀tá bẹ̀rẹ̀, à ní fọ̀tá parí ẹ̀. Nígbà tá a bá ti ríra wa gẹ́gẹ́ bí ọ̀tá, ẹnìkan wà ní àchífẹ̀ kọ́ mọ́ wúlò fẹ́ ní kejì nígbà tí èsì nǹkan tí ẹ fẹ́ dá sí inú yàrá ẹ̀, ṣé bí nǹkan gbogbo wa ní. Ẹ dákun, mo bẹ̀ wá ní, ojú ò ní tiwa, a ní fojú sunkún ara wa, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Màá tó pé gọ́fúnà Lagos State IGR tí ẹ̀ ń wá, ara ní àwọn èèyàn púpọ̀ o. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ẹ̀ rán àwọn èèyàn ni wọ́n ń ṣe o. Àwọn èèyàn máa ń sọ pé gọ́fúnà wọn pé wọ́n fáwọn target, àwọn dẹ̀ gbọ́dọ̀ meet up target yẹn. Níjọ́ tá a bá ti meet up target, àtòrí ẹlẹ́sẹ̀ àtẹ̀ntí òsẹ̀ ni wọ́n ó kó papọ̀ kan lè bá meet target wọn. Gọ́fúnà ṣe àmì pé mo sọ́jọ́ sí pé ẹ ti ṣe àwọn dáadáa kan, aburú máa ń borí dáadáa mọ́lẹ̀ ni o. Gbogbo dáadáa tẹ́ ẹ ṣe yẹn, aburú ẹyọ kan ó lè kọ́fà gbogbo ẹ̀ táwọn èèyàn náà ti pẹ̀ ṣe dáadáa mọ́. So ẹ dá àwọn èèyàn síta. Èmi ò ní di $1. Èmi wà lára àwọn tí ó máa expose àwọn èèyàn táwọn tẹ àwọn kọmitì tẹ bá gbé dìde yẹn láti máa ṣe òfin tó lórí ìwà àdọ̀tí táwọn èèyàn ń hù bíi war against the discipline. Kò sẹ́ni dandan kí irú wa wà bẹ́ẹ̀, ṣùgbọ́n irú wa ó jẹ́ kó work because àwa máa expose gbogbo ibi tí àwọn kọmitì yẹn máa lọ fún wọn, tàbí àwọn task force yẹn tán máa lọ, àwa máa encourage wọn láti débẹ̀, a dẹ̀ máa sọ ohun tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ tí wọ́n fi mọ̀ bí tó yẹ káwọn lọ. So ẹ̀yin èèyàn, mo bẹ̀ yín, a lè fojú sunkún ara wa. Ẹ̀yin ti Chicago, mo ti dé o. Gbogbo ẹ̀yin ti Houston, mo ti dé o. Gbogbo ẹ̀yin ti Amẹ́ríkà pátápátá lápapọ̀, mo ti dé o. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n dẹ̀ fẹ́ tí wọ́n ní àwọn fẹ́ gbà mí lálejò, gbogbo ọ̀dọ̀ yín náà ni mo máa wá o. Ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí ẹ̀rọ kí a lè mọ
déètì tí màá fọ́ ẹnì kọ̀ọ̀kan wa tó bá jẹ́ wo lè fẹ́ sẹ́ẹ̀dì sí mi mo sọ fún yín pé ẹ ṣe bí ẹ kàn ní sẹ́ẹ̀dì account number ni ṣùgbọ́n pé ẹ tiẹ̀ fẹ́ rí mi yẹn ẹ jẹ́ kí n mọ̀ pé mo pàtàkì nìyẹn ẹ fẹ́ rí mi ẹ fẹ́ entertain mi mélòó ni nǹkan tí mo lè jẹ́ náà ṣùgbọ́n pé a jọ jókòó inú wa jọ dùn síra wọn olólùfẹ́ méjì jọ jókòó tí olólùfẹ́ méjì bá jọ jókòó papọ̀ ìdùnnú tó tó láyé kò sí ìdùnnú yẹn lẹ fẹ́ fi hàn pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀yin náà ò ní rí ìbànújẹ́ pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ wá ń ṣe dáadáa fún mi àtàwọn tí ò ṣe tí wọ́n fẹ́ ṣe tágbára ò sí àtàwọn tí wọ́n jọ́ tá mi náà lórí kínní pẹ̀lú ògo Ọlọ́run èmi ò bẹ lọ́run aburú fẹ́ nìkankan aburú ò ní ṣẹlẹ̀ sẹ́ni kankan yín ẹ̀ tó bá ń wá ibi fún mi níbi máa bá ẹ̀ tó bá ń wá ibi fún wọn náà níbi máa bá pẹ̀lú ògo Ọlọ́run gbogbo wọn tó ń wò mí gbogbo ẹnikẹ́ni tó bá ń wá ibi tó bá ń ro ibi rò ẹ́ ibi ó máa ṣẹlẹ̀ sí ìdílé wọn ni so béèyàn ò fẹ́ràn mi nígbà tí ò bá ti ilẹ̀ kò bànújẹ́ sí mi kò bànújẹ́ èèyàn ní padà sórí ẹ̀ so gbogbo wa ò lè fẹ́ràn ara wa tán nítorí ìwà wa ò jọra wọn ìwà kálukú yàtọ̀ síra wọn ṣe rí mo fi eléyìí ṣe introduction ọjọ́ tí mo dé Chicago ni so ń sìn gbogbo ohun tí ó yẹ kétí yín ó tó ẹ máa fi ti yín tó then màá tó bẹ̀rẹ̀ iṣẹ́ mi náà lórí ọ̀rọ̀ ìṣọ̀kan ilẹ̀ Yorùbá tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ mọ́sọ̀ mo ti ní YouTube kan tí mo wò wípé bóyá nítorí sẹ́yìn pé mo ti fi fíìmù kan síbi àti mo ní kò lọ tó mo rò pé bóyá nítorí pé nǹkan tí mò ń ṣe ń bẹ̀ tó tẹ́ yín lọ́rùn làwọn èèyàn kì í fi ń wo fíìmù yẹn mo ti wá create another YouTube mo ti create ẹ ti pẹ́ bọ̀ tí mi ti ẹ̀yà síbẹ̀ rí so màá wá mọ ẹ máa bá mi gbogbo tó bá ẹ máa lọ bá mi subscribe síbẹ̀ gbogbo àwọn comedy things tí n bá ń ṣe pàápàá jùlọ ní Amẹ́ríkà yìí náà máa fi sórí ìran so yóò máa attract ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà wọbẹ̀ láti bá mi subscribe so ìyẹn kí n tó kúrò ní Amẹ́ríkà yìí ó ní mo máa permanent sórí fíìmù mo sọ fún yín pé mo ní ọ̀pọ̀lọpọ̀ fíìmù lọ́wọ́ gan mo dẹ̀ ní 13 episode kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe tá a ná owó iyebíye lé lórí ọ̀rẹ́ mi tí mo lọ sọ́dọ̀ wọn ní New York yẹn àwọn ní ná owó yẹn so mo dẹ̀ bẹ̀ lọ́nkọ́ lọ́hún tí owó wọn fún náà ó ti yẹ kí n bẹ̀rẹ̀ sí ní gbé sórí YouTube but mo rí pé èrò tí pọ̀ lórí YouTube yẹn kò dẹ̀ yẹ ká gbé síbẹ̀ ká wá lùsì ká mọ̀ mí kó wà mi ò tí ì wọ 20,000 subscriber láì pé 14 plus ni mo wà báyìí so àwọn kan ṣẹ̀dí dẹ̀ ní 900,000 àwọn kan ní 1 million àwọn kan ní 1.2 1.4 àwọn kan ní 1.5 so ó máa ń pè wá gbà mí tá a bá gbé fún àwọn ní 1.5 yẹn because kí nìyẹn á lọ mọ́ ṣùgbọ́n kí ló burú nù kémi náà build tèmi bàbá wa Ògúndé wọ́n ní ká díjú fún tọrọ kí sísí ò lè bá tẹríba fún mi òun ló fà tí ẹ ti máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn fíìmù mi tàbí irú 13 episode tí mo ṣẹ̀ṣẹ̀ yà yẹn lórí àwọn ọ̀dà tí mi ò ṣe gbé fún àwọn ọ̀dà YouTube mo wò pé èmi náà láti build tèmi ìjẹta àgùnkọ́ láàkàn wọn àwọn yẹn náà ìgbà kan náà làwọn náà ò tí ì ní 1,000 orí 1 làwọn náà ti bẹ̀rẹ̀ kí wọ́n tó bá dórí 1.5 yẹn so ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àti YouTube kìíní àti YouTube kejì ẹ máa bá mi subscribe ṣé ẹni mo wá fẹ́ kẹ́ bá mi share kìíní fẹ́ kẹ́ bá mi share rẹ̀ kó dọ́dọ̀ gbogbo àwọn mẹ́mbà gbogbo ẹnikẹ́ni tó jẹ́ ajìjàgbara fún àti gba òmìnira ilẹ̀ Yorùbá mo fẹ́ kó dọ́dọ̀ wa ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àní fojú sunkún ara wa pẹ̀lú ògùn Ọlọ́run ibì kan náà ni ó ṣàwò sí tí gbogbo wa bá di òpó òbí kọ̀ọ̀kan mọ́ bẹ́yẹn tí gbogbo wa dẹ̀ mọ̀ pé the same thing lájọ ń yè kò ní síjà ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tí mo pè yẹn Engineer Tájù bàbá Akíntóyè Chief Sunday Igboho ẹ pera yín mọ́ra o
ẹ pera yín mọ́ra o ọ̀nà tí kálukú ń tọ̀ kò dí ọ̀nà ẹnìkejì lọ́wọ́ o àdẹ̀ ní ìjà tí mo campaign against ara wa àwọn tá a lè campaign against àwọn làwọn jágbà tí wọ́n fẹ́ lọ já secretary àgbà èèyàn mọ́kànlá fẹ́ ṣe rí nǹkan tí mò ń sọ nìyẹn ayé yẹn máa ń rò pé kò sóògùn mò ń sọ fún yín pé rọlẹ̀ pa ògùn wà rẹpẹtẹ o ọ̀pọ̀lọpọ̀ ti rí tí jógùn ni ṣé bẹ́ẹ̀ rí bí àwọn tí wọ́n mú yẹn ṣé bẹ́ẹ̀ rí bí wọ́n ṣe di ògùn mọ́ra rẹpẹtẹ ṣóògùn wọn wá ṣiṣẹ́ fún wọn ni wọ́n rí wọn mú oògùn yẹn ò lè ṣiṣẹ́ torí ẹjọ́ lèèyàn ń bògùn rò kóògùn tó jẹ́ fún ẹ wàá wà ní orí ẹ̀tọ́ torí ìgbà yẹn làwọn alálẹ̀ ó sọ̀pọ́ọ̀tì kó ṣiṣẹ́ fún ẹ táwọn alálẹ̀ bá ti rí i pé ìwọ gan ò sí lórí ẹ̀tọ́ ẹ tí wọ́n ti yìnbọn fún ti máa bá ẹnìkan ní ọkàn gbébọn ní ọkàn yẹn fún ìbọn náà ní ó pa so ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àní fi eléyìí ṣe àṣemọ ojú òní tiwa àní fojú sunkún ara wa mo kí yín ní Amẹ́ríkà pé ẹ̀tọ́ kú lélẹ̀ ẹ̀kan sí o gbogbo ẹ̀yin ará Chicago mo ti wà ní Chicago báyìí Ọlọ́run á pín yín lérè o ojú òní tiwa o thank you ẹ ṣé.